Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin ènìyàn mi mo kí yín Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Ojú tẹ́ fi ń wò mí ojú yín ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di ní àṣẹ Ọlọ́run ọba Elédùmarè. Lónìí mo fẹ́ yọ̀ǹda nǹkan kan fún yín tá a mọ̀ sí oògùn ìjákulẹ̀ owó aláǹtakùn. Mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ẹ̀yin ènìyàn mi. Mo káyè ènìyàn mi, obìnrin ní ni mo kí, ọkùnrin ní ni mo kí yín. Gbogbo alamọ tán pè ní òwú aláǹtakùn. Ọlọ́run ọba ò ní jẹ́ kí a rí ogun òwú aláǹtakùn ayé o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lówú aláǹtakùn ń da ìgbésí ayé rẹ̀ láàmú tí ewé kò fura. Ẹlòmíràn kó má ti gbúrò rere kan pé wọ́n kàn sọ pé báyìí o tó wú aláǹtakùn bá ti kọ́ kò ní rí nǹkan kan náà gbà mọ́. Ẹlòmíràn ó lè mọ kọjá lọ kó kọ lójú, ẹlòmíràn ó lè kọ lọ́wọ́, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa ń fojú wo pé ordinary òwú aláǹtakùn ni. Kò ṣe gbogbo òwú aláǹtakùn tó ń kọ́mọ èdè ènìyàn ló jẹ́ ojú lásán o. Wọ́n máa ń lo òwú aláǹtakùn yìí láti fi dènà oore mọ́ ènìyàn, láti fi dènà àánú mọ́ ènìyàn. Mo ti ṣe prógráàmù kan nípa òwú aláǹtakùn bí ọdún kan àtàbọ̀ sẹ́yìn. Lónìí àwọn kan wà tí wọ́n ń mẹ́sẹ̀jì mi pé kí n yọ̀ǹda páwọn ìpèníjà yìí ń dé bá wọn. Mo fi wá ní ṣókí láti wá yọ̀ǹda oògùn tí kinní yìí ò fi ní lè ṣe yín mọ́. Ẹni tí òwú yìí bá ń kọ́ bó bá ń lo iṣẹ́ yìí kò ní lè kọ́ mọ́. Gbogbo èèyàn tí òwú yìí ti fa ìjákulẹ̀ àmì burúkú sí lára á kúrò ní ara rẹ̀. Ẹ máa bá mi ká lọ. Kí ni tí ẹ ò bá mi wá? Ẹ lọ bá mi wó odidi ìgbálẹ̀ kan, ìgbálẹ̀ tán ti fi gbálẹ̀ tó ti gbó dáadáa tó ti kù kékeré tí ò ga púpọ̀ mọ́. Ẹ bá mi fi kó òwú aláǹtakùn kó pọ̀ dáadáa. Tẹ́ bá ti wá bá mi kó, ẹ bá mi kó sínú ìsasùn. Ẹ bá mi kó ewé àjẹ́ òbà líle lórí àtẹwé kí ló fẹ́ fi mí ṣe tútù àtẹwé má fọwọ́ kan mọ́ mi tó náà jẹ́ tòjọ́ tútù. Ẹ jẹ́ ká mú àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká jó papọ̀ mọ́ odidi àtàrí kan. Tá bá jó papọ̀ mọ́ tán, ẹ jẹ́ ká wá po kinní mọ́ ọṣẹ kan tó bá wù wá. Ẹ jẹ́ ká fi àdíẹ̀ yẹn, ẹ jẹ́ ká fi po ọṣẹ yìí. Ẹ jẹ́ ká kó sínú ike funfun. Ẹ jẹ́ ká fi èpo ọ̀bọ̀, ẹ jẹ́ ká fi gún ọṣẹ náà láàárín. Ẹni tí ìpèníjà òwú aláǹtakùn yìí bá ń dé bá, ẹni kan máa fi ọṣẹ yìí wẹ̀ pẹ̀lú omi gbóná, omi tó bá wọ̀mù ní alẹ́ tó bá fẹ́ sùn lálẹ́ kó máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè òwú aláǹtakùn yìí á di ìwọ̀ fún, kò ní lè kọ lójúmọ́. Kódà kó wọn kan ti tá sójú ọ̀nà tó bá ti ń bọ̀, àwọn òwú aláǹtakùn máa yẹ̀nà fún ni. Iṣẹ́ tó nítumọ̀ ni. Ọlá yìí ò ní dè wá o, àní rogun ìdí ayé o. Agbára Ọlọ́run òwú aláǹtakùn ní lágbára wa lórí wa. Ẹ subscribe sórí YouTube channel yìí, ẹ share rẹ̀ káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ o. Mo ní sáré wá náà ni, àràṣe nínú yàrá, ó dìgbà.